A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Kò dín ní n20.03 billion tí wọ́n ná lórí ọkọ̀ òfurufú ààrẹ láàrin oṣù keje ọdún 2023 sí oṣù kejìlá ọdún 2024 gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀. Èyí ń wáyé bí wọ́n ṣe gbé ọkọ̀ òfurufú ààrẹ presidential jet tuntun tí wọ́n rà nínú ọdún tí ó kọjá lọ ilẹ̀ South Africa fún àtúnṣe àti àlékún agbára. Ìwádìí akọ̀ròyìn jẹ́ kó di mímọ̀ wípé nínú ọdún 2024, owó tí ìjọba ná fún àmójútó ọkọ̀ ìjọba jẹ́ n14.15 billion tí í ṣe 71% owó tí wọ́n yà sọ́tọ̀ fún un ní ọdún náà. Ọ̀pọ̀ àwọn owó yìí ni wọ́n ń pè ní Forex Transition Funds nítorí ó wà fún owó tí wọ́n ná láàrin orílẹ̀-èdè kan sí òmíràn fún ìdúnàdúrà ní ilẹ̀ òkèèrè. Owó yìí ni wọ́n ná lórí epo rírà, àtúnṣe ọkọ̀ àti ẹ́ńjìnì ọkọ̀ ní ilẹ̀ òkèèrè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Iléeṣẹ́ ológun agbèfọ́ba DHQ ti lọ gbogbo ìṣẹ̀lẹ̀ ìkọlù tí ó wáyé láìpẹ́ yìí ní ìpínlẹ̀ Benue, Plateau àti àwọn apá ibòmíràn lórílẹ̀-èdè mọ́ ẹsẹ̀ àwọn darandaran ilẹ̀ òkèèrè tí wọ́n gba ẹnu ibodè wọ orílẹ̀-èdè. Níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé lánàá ní ìlú Àbújá ni adarí ìròyìn fún DHQ, Major General Marcus Tange, ti ní gbogbo ẹ̀rí ni ó tọ́ka sí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó ṣe ìkọlù kì í ṣe ọmọ orílẹ̀-èdè. Kangie ní bí ènìyàn bá gbọ́ bí àwọn wọ̀nyí ṣe ń sọ̀rọ̀, èèyàn á mọ̀ wípé wọn kì í ṣe ọmọ Nàìjíríà. Fún àpẹẹrẹ, èdè Hausa tí wọ́n ń sọ ní Nàìjíríà yàtọ̀ sí èyí tí wọ́n ń sọ ní Mali tàbí Ghana. Adarí ìròyìn tẹ̀síwájú wípé ahọ́n wọn ṣe àfihàn tí ó dájú wípé wọn kì í ṣe ọmọ Nàìjíríà. Ó ní nígbà tí àwọn fi ọwọ́ ṣìkún òfin mú àwọn adàlúrú àti darandaran, èdè ẹnu wọn àti irun orí wọn yà wọ́n sọ́tọ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n fi ara pẹ́ Shuwa Arabs ní ìpínlẹ̀ Borno, ṣùgbọ́n wọn kì í ṣe ìkan náà. Ṣíwájú àkókò yìí ni gómìnà ìpínlẹ̀ Benue Anyansi Talia ti ṣe ẹ̀sùn wípé àwọn tí ó wá ṣe ìkọlù wọ̀nyí kì í ṣe ará Nàìjíríà, wọ́n kàn lo àǹfààní ECOWAS fi rìn bí ó ṣe wù wọ́n wọ orílẹ̀-èdè ní láti wá ṣe ìjàmbá. Kangbe gbà wípé bí ikú ilé ò bá pani, tòde ò lè pani, ṣùgbọ́n ará ilẹ̀ òkèèrè ni ó pọ̀jù nínú àwọn tí ó wá ṣe ìkọlù tí ó ní agbára. Ó wá pè fún ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwọn ẹ̀ṣọ́ aláàbò àti àjọ aṣọ́bodè láti túbọ̀ ṣe àlékún ààbò ní gbogbo ẹnu ibodè. Adarí ìròyìn fún DHQ tún sọ̀rọ̀ lórí àṣeyọrí wọn. Lára rẹ̀ ni bí ọwọ́ ṣe bá ògbólógbòó oníṣòwò ohun ìjà olóró àti olórí àwọn ajínigbé Buhari Umaru tí ó ti ń da àwọn agbègbè rú ní Gombe, Bauchi, Plateau àti Kaduna láàmú fún ọjọ́ pípẹ́. Bákan náà ni ikọ̀ ológun mú ikọ̀ ajínigbé ẹlẹ́ni 5 kan ní ìjọba ìbílẹ̀ Láfíà, ìpínlẹ̀ Nasarawa ní ẹkùn gúúsù ìlà oòrùn ní iléeṣẹ́ ológun ti ṣekú pa olórí ajínigbé kan tí wọ́n ti ń wá tipẹ́, Nkwachi Eze alias Onowu, tí ó wà nídìí ọ̀pọ̀lọpọ̀ ìkọlù àti ìjínigbé ní ẹkùn yìí. Ó ní nínú oṣù kẹrin nìkan ni wọ́n rí àwọn 173 gbà kalẹ̀ kúrò lákàtà àwọn ajínigbé. Bákan náà ni wọ́n rí adàlúrú 204 àti ẹbí wọn tí wọ́n ronúpìwàdà. Àwọn ará ẹkùn Niger Delta náà ò gbẹ́yìn bí wọ́n ti rí afurasí olè ajépo-wà 430 mú àti epo tí iye rẹ̀ lé ní n1.93 billion tí wọ́n rí gbà láàrin ọ̀sẹ̀ kan. Bákan náà ni wọ́n rí ó lé ní mílíọ̀nù kan lítà epo rọ̀bì tí wọ́n jí gbà padà, tí wọ́n sì ba Illegal Refinery 95 jẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ní ilé-ẹjọ́ gíga ìlú Àbújá gbọ́ wípé ìkéde tí adarí ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB Nnamdi Kanu ṣe ni ó yọrí sí ìṣekúpa amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì sí ààrẹ ìjẹta Goodluck Jonathan, Ahmed Gulak àti àwọn mìíràn. Ọ̀kan lára àwọn òṣìṣẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ni ó sọ èyí gẹ́gẹ́ bí ẹlẹ́rìí kejì níbi ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn Kanu tó ń lọ lọ́wọ́. Ẹlẹ́rìí tí ó jẹ́ ọ̀kan lára ikọ̀ àjọ DSS tí ó ṣe ìwádìí ẹ̀sùn tí agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ àná Abubakar Malami ṣe lórí Kanu
ní ìkéde tí olùjẹ́jọ́ ṣe yìí kan náà ni ó yọrí sí ìṣekúpa adájọ́-fẹ̀yìntì adájọ́ Stanley Nnaji àti àwọn ológun kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣèyàwó, Audu Lucas àti Glory Matthew. Ẹlẹ́rìí yìí ní Kanu ni ó pàṣẹ fún àwọn alátìlẹyìn rẹ̀ kí wọ́n rí dájú wípé onílégbélé ní gbogbo ẹkùn gúúsù ìlà-oòrùn. Ìdí nìyí tí gbogbo àwọn tí wọ́n jáde ní ìgbà náà fi di olóògbé. Ó ní ìwádìí ṣe àfihàn wípé wọn kò pa Lucas àti Matthew nìkan, wọ́n tún bẹ́ wọn lórí. Bákan náà ni ìwádìí ṣe àfihàn wípé kí wọ́n tó pa Gulak ni àwọn tí wọ́n mú àṣẹ kónílé-ó-gbélé ṣẹ dá ẹ̀bi ru Gulak ìdí tí ó fi jáde ní ọjọ́ tí adarí wọn ní kí ẹnikẹ́ni má tẹ ìta. Ó fi kún un wípé Kanu ni ó dá IPOB àti Eastern Security Network (ESN) sílẹ̀ tí í ṣe ẹ̀ka fún IPOB, òun sì ni adarí ẹgbẹ́ méjèèjì. Kanu yìí kan náà ni ó dá Radio Biafra sílẹ̀ níbi tí ó ti ń sọ nípa ìṣekúpa àwọn òṣìṣẹ́ ọlọ́pàá àti dídáná sun ohun ìní. Lẹ́yìn èyí ni wọ́n ṣe àwárí wípé Radio Biafra kò fi orúkọ sílẹ̀ pẹ̀lú àjọ ìjọba orílẹ̀-èdè àti wípé ìkéde Kanu ni ó yọrí sí bí wọ́n ṣe dáná sun àgọ́ ọlọ́pàá Sẹ̀lẹ́ àti Ìlasa ní ìpínlẹ̀ Èkó tí àwọn alátìlẹyìn rẹ̀ dáná sun. Ẹlẹ́rìí yìí tún jẹ́rìí wípé ó fẹ́ẹ̀ tó ọkọ̀ bọ̀gìnnì luxury bus 100 àti apá ibì kan ní pápákọ̀ òfurufú Muritala Muhammed, ìpínlẹ̀ Èkó tí wọ́n dáná sun gẹ́gẹ́ bí Kanu ṣe pàṣẹ. Wọ́n ní kì í ṣe wípé Kanu ní kí wọ́n máa pa àwọn ẹ̀ṣọ́ aláàbò nìkan, ṣùgbọ́n kí wọ́n máa bẹ́ wọn lórí. Wọ́n ní gbogbo ọ̀nà ni Kanu fi ń wá kí ìpínlẹ̀ Biafra fẹsẹ̀ múlẹ̀ fún àǹfààní àwọn ará ẹkùn gúúsù ìlà-oòrùn pẹ̀lú àwọn apá kan ní Benue àti Kogi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti sọ lánàá wípé àwọn òfin tí ìjọba rẹ̀ ṣe láìpẹ́ yìí kì í ṣe láti fi ìyà jẹ ọmọ Nàìjíríà, ṣùgbọ́n wọ́n ṣe pàtàkì láti lè dènà wíwó ọrọ̀ ajé. Tinubu ṣe àfihàn yìí níbi ìpàdé ọlọ́dọọdún 55th Annual Conference of the Nigerian Institute of Estate Surveyors and Valuers tí ó wáyé ní ìlú Àbújá. Ààrẹ tí Mínísítà fún Ilé àti Ìdàgbàsókè Ìgbèríko Ahmed Dangiwa ṣaṣojú ní amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ láti Mínísítírì Dókítà Edna Tobi ṣaṣojú. Àkọlé ìpàdé yìí ni wọ́n pè ní Transform, Invest, Drive: Optimizing Real Estate Finance and Taxation. Gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn ní ẹ̀ka ètò ilé kíkọ́ àti owó orí ni wọ́n kóra jọ láti jíròrò níbi ìpàdé. Ààrẹ ní ìṣèjọba òun ní àfojúsùn láti mú àyípadà rere bá ọrọ̀ ajé kí ó sì mú àlékún bá ọ̀nà tí owó ń bá wọlé. Nǹkan wọ̀nyí ni ó fa àwọn òfin tí ìjọba ṣe àgbékalẹ̀. Ó ní èyí jẹ́ ìgbésẹ̀ akin láti fi yanjú ìṣòro tí ọrọ̀ ajé ń là kọjá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti ké sí gómìnà ìpínlẹ̀ Anambra Chukwuma Soludo kí ó pèsè púlọ̀tù ilẹ̀ kan fún òun ní ìpínlẹ̀ rẹ̀ láti máa gbé lẹ́yìn tí ó bá fẹ̀yìntì. Ààrẹ sọ èyí níbi town hall meeting tí ó ṣe pẹ̀lú àwọn ará ìpínlẹ̀ nígbà àbẹ̀wò ọlọ́jọ́ kan tí ó ṣe sí ìpínlẹ̀ Anambra láti fi ṣíṣọ lójú àwọn iṣẹ́ àkànṣe tí gómìnà ṣe. Níbi ìpàdé yìí ni gómìnà Soludo ti ṣe àfihàn wípé ẹgbẹ́ òṣèlú rẹ̀ tí í ṣe All Progressive Grand Alliance (APGA) ti pinnu àti ṣe àtìlẹ́yìn fún ìṣèjọba tí ó bá wà lórí oyè ní ìpele ìjọba àpapọ̀. Gómìnà ní ìpinnu yìí kò yí padà bí ìṣèjọba rẹ̀ yóò ṣe àtìlẹ́yìn fún ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu títí yóò fi parí sáà rẹ̀ ní ọdún 2031. Nígbà tí ó ń bá ará ìlú sọ̀rọ̀, Tinubu ní òun ti di ọmọ bíbí ìpínlẹ̀ Anambra tí ó pè ní Son of the Soil, ọ̀kan lára àwọn ọmọkùnrin wọn, kí ọ̀rẹ́ òun tí í ṣe gómìnà wọn bá wá púlọ̀tù ilẹ̀ kan láti fi ṣe ilé àfẹ̀yìntì. Ó ní ó ti dára fún ìpínlẹ̀ Anambra, ó ti dára fún Nàìjíríà, kí Ọlọ́run mú wa borí àwọn adàlúrú. Òun sì fi ń dá wọn lójú wípé a máa borí adàlúrú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
Òṣèré ilẹ̀ Nàìjíríà Lateef Adédìméjì ti fi ìdùnnú rẹ̀ hàn sí aya rẹ̀ Mo Bímpé síwájú ètò àmì-ẹ̀yẹ láti Africa Magic Viewers' Choice Awards níbi tí sinimá rẹ̀ Lísàbí ti gba ọ̀pọ̀lọpọ̀ ìbuwọ́lù multiple nominations. Adédìméjì ṣe ayẹyẹ ìṣẹ̀ǹbáyé wọn pẹ̀lú aṣọ àṣà bí ó ti ṣe àfihàn àmì-ẹ̀yẹ tí sinimá yìí ti gbà. Pẹ̀lú ìdùnnú ni ó fi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí ó mú kí èyí ṣeé ṣe. Ó tẹnumọ́ pàtàkì àtimọ rírì àṣà àti ṣíṣe ayẹyẹ àṣà àjogúnbá ilẹ̀ Áfíríkà. Ó wá gba ará ìlú nímọ̀ràn kí wọ́n mọ rírì àṣà wọn kí wọ́n sì fi èyí sílẹ̀ fún àrọ́mọdọ́mọ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Robert Francis Prevost láti ilẹ̀ Amẹ́ríkà ti fìtàn balẹ̀ láti di Pope tuntun àkọ́kọ́ lẹ́yìn wákàtí 24 conclave ní Vatican. Òun ni ó gba ipò lọ́wọ́ Pope Francis tí ó jáde láyé nínú oṣù tí ó kọjá lẹ́ni ọdún 98 88 lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ó fi ṣàkóso ìjọ Àgùdà lágbàáyé. Robert Prevost tí ó wá di Pope Leon XIV ni ó jẹ́ ọmọ ilẹ̀ United States pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìrírí lẹ́nu iṣẹ́ Olúwa, tí òmíràn jẹ jáde láti ẹnu iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ajíhìnrere míṣọ́nà ní Peru. Ó gbọ́ èdè Spanish dáadáa. Kò ì tí pẹ́ tí olóògbé Pope Francis ké sí i láti wá darí ọ́fíìsì alágbára ní Vatican láti lè yan àwọn bíṣọ́ọ̀bù. Wọ́n bí Prevost sí ilẹ̀ Chicago ní ọdún 1955. Ìyá rẹ̀ Mildred Martinez jẹ́ ará Spain. Bàbá rẹ̀ Luis Marius ni ó fi ọ̀nà ìgbàgbọ́ hàn tí ó jẹ́ French-Italian catechist ní ìgbà náà. Bí Prevost ṣe jẹ́ altar boy àti akẹ́kọ̀ọ́ inú ọgbà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.